ẹ̀yin wa ṣe ti wáyé lóde àti ìbẹ̀rẹ̀ o àìṣe bẹ̀rẹ̀ lápára bíi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àti wà ní ilé ẹjọ́ láti ti ilé kí n pa a lè máa ti pa ní gbogbo ilẹ̀ Yorùbá láti máa ti pa ní ọ̀kan kò tí pọ́njú kan tá a jọ ti ẹsẹ̀ bọ́ sòkòtò kí wọ́n ti gbé òpó Islam tó balẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé oko márùn-ún ni wọ́n máa ń kà fún wa ó lè kókò méje ni ṣùgbọ́n ọ̀kan náà pé ẹ̀ ti wọ́n sí so ó mẹ́rin fèrèǹgé. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Òpó kìíní bẹ́ẹ̀ lọ́dún àwọn tó gbàwé àwọn tó lọ wọ́n dì í ara òpó kan náà nìyẹn àti owó yẹn dànù àti bíwó ó ti yé kò sí fẹ́lẹ́gẹ́fẹ́lẹ́gẹ́ fẹ́lẹ́gọ́dì ẹ̀sìn àtọ̀hún ìwà ó ti sọ nínú kúrọ̀ fún ẹ pé gẹ́gẹ́ bí ejò ṣe ń yọ wọn ní o ó ní bẹ́ẹ̀ náà ní Islam máa parí ilẹ̀ yìí bó ṣe wà bó ṣe máa lọ ká má fi tẹ́lẹ̀ ká lọ́ máa wo làpálàpá ẹ̀yìn lọ wa ìṣòro wà ogun wà nígboro ogun ti dé tán sílẹ̀ Yorùbá ẹ̀ẹ̀kan rí ni torí pé wọ́n fi ẹ̀sìn gbòyìn lójú ọ̀kan nínú àwọn fídíò mi kan lọ viral recently tẹ́ ẹ bá lọ wo wonder comment section ẹ máa rí bí àwọn èèyàn ṣe wà dọ́ǹbù tó bí ẹ̀sìn ṣe lọ́ ọpọlọ àwọn èèyàn pọ̀ nípa kọ́mẹ́ǹtì wọn ń ṣe láwọn á ṣe pé fápọ̀ bí ọmọ wọn ní lọ́dà kọ́mẹ́ǹtì ẹ̀sìn mi yéè àkọ́bí ọmọ àwọn máa ṣọ́kú ni o ó máa ṣorí burúkú ni o àwọn kan tẹ̀ lọ ṣe wá sí pé aláwò má fún wọn ṣe oríṣiríṣi kẹ̀lẹ́ mo bí ó ṣe lọ ọpọlọ àwọn èèyàn wọn ti ẹ̀ béèrè kán tẹ̀ béèrè béèrè lọ́wọ́ àwọn pé kí ni àǹfààní ilé kéwù yìí gan-an kí ló ń ṣe fún individual kí ló ń ṣe fún society wa development wo ni ká kọ́ èdè àràbò mú wa bá wà nílẹ̀ Yorùbá wọn ò lè béèrè ọ̀rọ̀ yẹn o torí pé wọ́n fẹ́ sìnkú ni wọ́n dẹ̀ bá pé wọn ò lè sin Ọlọ́run pẹ̀lú èdè tiwọn kò sí ọgbọ́n tá lè fi sin Ọlọ́run wọ́n gbà pé tó o bá ti lọ ka èdè Lárúbáwá yẹn Ọlọ́run ò lè gbọ́ àdúrà yẹn wọ́n tẹ̀ tún parọ́ fún yín lè kéwò yẹn wọ́n lè kéwò tẹ̀sí tẹ̀sí gbọ́ tẹ́lẹ̀ ló máa béèrè lọ́wọ́ yín lọ́jọ́ tẹ bá kú pé màrọ́ bùkà bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ pé Allahu Muhammadu Islam lẹ́sẹ̀ pé báyìí lọ́wọ́ lè rí àjálù irọ́ lásán nǹkan fi lọ́ ọpọlọ yín pọ̀tẹ́rù ń bà yín nìyẹn tó tọ́ba ti ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn yín ẹ mọ̀ tó pé ó sì bẹ̀rù àtúbọ̀tán àrántí ọjọ́ wọn máa wà nínú sàárè àrántí ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àdìkà irọ́ lásán ni gbẹ̀ǹdẹ̀ àdìkà wa kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ èké lásán ni arab level ni irọ́ lásán arabu level lásán ni ṣùgbọ́n ẹ̀yin Yorùbá tẹ́ ẹ bá ti lè bọ́ kúrò nínú ẹ̀sìn burúkú ẹ̀sìn ìmọ̀líle ẹ̀sìn ká gé lórí ká bẹ́ni lápá yìí ilẹ̀ Yorùbá máa develop ẹ̀yẹ wo owó tẹ́ fẹ́ fi lọ wúrà náà tẹ́tí tọ́jú yẹn ẹ̀ tẹ́ fi lọ mẹ́kà next yẹn ẹ̀ invest neighbor yín ẹ̀ invest sí neighbor òdù yín kẹwo bí ìgbésí ayé neighbor òdù yín ṣe máa rí ẹ̀ tẹ́ lọ kó gbogbo kẹfì ṣe street light kẹfì ṣe solar iná àdúgbò kẹfì ṣe ládùúgbò yín kẹwo ìwúlò tẹ́ máa gbà lẹ́nu àwọn èèyàn àwọn kan tó yẹ kẹ máa fowó yín ṣe nìyẹn ọ̀nà àdúgbò yín tí ó da yẹn ẹ fún wọn lówó kún da concrete ẹ̀ àwọn kan tẹ̀lé ṣe tí àdúgbò yín lè develop gan ni ẹ̀ fún ìrìn ìjọba lọ́wọ́ láti ṣe àwọn community service kò sí lè tí ó da ẹ̀ lè la gọ́tà kẹ̀kọ́ yẹn lè kàn bá yín la gọ́tà kò sí nǹkan tí owó yóò lè ṣe fún community yín ṣùgbọ́n Yorùbá ti sùn ara rẹ̀ ti ń sùn ni Fúlàní gbógun tì yín ó ń kó màlúù láti wá jẹ yín lóko ṣùgbọ́n ẹ̀yin ni the highest number of tribe tó ń jẹ màlúù jù ní Nàìjíríà Èkó náà ti pa màlúù jù Yorùbá ló ń jẹ màlúù jù ẹ ṣe ronú ara yín wò kẹwò kan tẹ́ ẹ lè ṣe fún wọn ẹ stop láti máa jẹ màlúù ẹ choose ẹran mi kẹwò bóyá wọ́n máa lè rí ẹran tà láti máa ra ammunition tó fà fi pa yín ẹ̀yin fúnra yín lẹ̀ ń kówó tán fẹ́ fi ra ammunition fún wọn nípa màlúù wọn tẹ́ ẹ ra ìbí erin lára ń jẹ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wọ́n mú erin láyé wọ́n pa gbogbo ẹ̀rùn wọ́n wá gbé màlúù tí wọ́n gbélé wa lórí ọmọ Yorùbá ò sí màlúù mọ́ ọmọ Yorùbá ò ní màlúù ìbílẹ̀ dancing ewúrẹ́ wa wọ́n ti replace pẹ̀lú ògúnfe gbogbo Ìbàdàn kò síbi tó ti ń pa ewúrẹ́ lókà ní alámàlà ògúnfe Haúsá àti Fúlàní ni wọ́n ń tà Èkó kò síbi tó ti ń pa ewúrẹ́ ìbílẹ̀ ní gbogbo àwọn bẹ̀rù yẹn ewúrẹ́ tí wọ́n wà dùn lẹ́nu wa mọ́ wọ́n ta bá fi yọ àwa ẹlẹ́bọ tó bá sì ń fi ewúrẹ́ bọ Fá à ń fi ewúrẹ́ bọ Ọ̀ṣun à ń fi ewúrẹ́ bọ Ọya à ń fi ewúrẹ́ fún wa fi bọ rí ẹ bá yọ wá kò nínú equation yẹn kò ní sí ewúrẹ́ ìbílẹ̀ kankan nílẹ̀ Yorùbá mọ́ torí pé àwọn Fúlàní ti gbé ọpọlọ kalẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn gbọ́dọ̀ pa iṣẹ́ ṣe wá rún wọ́n sì ti ń parun lọ ń tẹ̀yìn fúnra sí ìyẹn kò sí ewúrẹ́ yẹn gbogbo tó ń lábẹ́ ká padà sí kódà lórí adìyẹ kò sí adìyẹ ìbílẹ̀ mọ́ kò sí ẹni tó ń sin adìyẹ ìbílẹ̀ mọ́ everybody ń sin àgíríkì broiler oríṣiríṣi nǹkan ni gbogbo kan yìí ni àwọn ìpín yìí kan ti parun ẹ̀yẹ ọkọ̀ stop àti máa jẹ màlúù kẹ wò ó
bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ò ní develop ẹ̀yin wọ́n bá yín jà wọ́n fowó ra bọ́ǹbù tán fi pa yín ẹ̀yin lẹ́sìn kó òun fún wọn tó lẹ́yìn lẹ́ ń jẹ màlúù jù tẹ́wọ́n mọ iye màlúù tó ń sùn ní gbòòrò Èkó lójoojúmọ́ tẹ́wọ́n iye màlúù tó ń sùn Àkúrẹ́ tó ń sùn ní Ìbàdàn tó ń sùn gbogbo káàkiri ilẹ̀ Yorùbá àwọn fúnra wọn òun jẹ màlúù tó yín torí ẹ ti gọ̀ ẹ ti fẹ́ mọ́ra kò sí ìkàtẹ́ ń ṣe bí Fúlàní bá fẹ́ fi pa yín ilẹ̀ Yorùbá lónìí wọ́n ṣe successfully wọ́n blọọkì tomato kò ní wá wọ́n blọọkì ata kò ní wá gbogbo èso apple fruit tẹ́ǹjẹ́ àwọn ọlọ́kọ̀ wá fún yín torí wọ́n ti sọ yín di ọ̀lẹ ìwọ̀nba ní ìjọba tó wá gbọ́ tó lóun fẹ́ lọ sí gbòòrò inú oko òun fẹ́ lọ dá oko wọ́n tún kó màlúù lọ sínú oko yẹn wọ́n ní kí màlúù jẹ́ oko yẹn wọ́n ti ọ̀bẹ bọ̀ nínú èyí tó wá gọ̀ láàrin ẹ wá wọn online justice for kìnìkan justice for hunter ẹni tó gbébọn láàrin ìgboro ni hunter o tó bá dé inú gbó bandit ni o agbébọn yẹn tiẹ̀ lórí báyìí a ní kó máa ṣe kidnap a ní kó máa pe àwọn tó fẹ́ sọ ransom fún ẹ ṣùgbọ́n ọmọ Yorùbá ló tún wà lórí Twitter wọ́n wà lórí social media wọ́n pariwo ìgbà tí Deborah èèyàn mélòó ló dìde north tó ń ṣe justice for Deborah wọ́n lè pa wọ́n àwọn padé wọ́n lè gbọ́dọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ìpèsè ló bú àbábí àwọn ará olómi wá ṣe justice gidi fún àwọn olè àwọn jàǹdùkú àwọn agbénipa tó ń mú èèyàn ọmọ Yorùbá ẹ̀ wá jáde ẹ̀ wá sí justice for kìnìkan ọba méjì ni wọ́n pa lẹ́kìtì lọ́dún tó kọjá Fúlàní ló lè pa wọ́n ọba kẹta sá àwọn ọba aládé wọ́n pa wọ́n àwọn Fúlàní pa wọ́n ní Èkìtì ní last year kò sí nínú ọmọ Yorùbá wọn àlè yìí tẹ́ ẹ wà lórí Twitter àti lórí social media tẹ́ ẹ jáde tẹ́ ẹ wá sọ̀rọ̀ lórí pé wọ́n pa àwọn ọba wọn yẹn ẹ̀mí lórí àwọn ìyá wa tán gípa tán gé lọ́rùn tán bẹ́ lápá a sì ní fídíò wọn lójoojúmọ́ ọmọ Yorùbá tó wá bá wọn nínú oko ẹ̀ nítorí kẹ́ ẹ ṣe fún wọn kẹ́ ẹ ṣe kí ní ẹ fún wọn ní pápápá ẹ ṣe kí ẹ máa gbé kámẹ́rà báyìí the Fúlàní people ẹ kó wọn ọlọ́pàá tó máa kó wọn yẹn akó wọn ní sẹ́ẹ̀lì lọ́kejì wọ́n tún máa ń brag mo rí bí ẹnìkan tó ń brag mo post sórí Twitter mi tó ní yẹn kò sí kan tí area kọ̀mọ̀dà máa gbé àwọn ṣe kidnapper ni o fẹ́ kidnap èèyàn ni o èèyàn wá dán mọ́tò èèyàn wá fi speed gbé ó gbé wọnú village wọn á mú àwọn vigilante mu wọn so mọ́lẹ̀ ó ní kò sí kan tí area kọ̀mọ̀dà máa ṣe fún àwọn ó ní kódà kó mú ọnu gbó báyìí ó ní gbogbo inú gbó ẹ̀ àwọn ti dominate a sì ń sùn a sì ń taná sórí òrìlé a sì ń sùn comfortable àti wá àrùn Yorùbá ẹ̀rọ̀nù níwò ẹwọ ọ̀rọ̀ yíwò ẹ̀sìn Islam ni wọ́n fẹ́ lò láti mú yín wọ́n pè lọ́mọ ìyá àwọn ọmọ ìyá àwọn kọ́ ni wọ́n o tẹ bá gbọ́ yòòyìn nípa pé Fúlàní sí ọsẹ́ ń bì kan o ò ní rí ẹnì kan nínú àwọn Muslim ilẹ̀ Yorùbá ó sọ̀rọ̀ torí pé Fúlàní ni àwọn náà wọ́n sì ti wọn distant mission yẹn ilẹ̀ Ìgbò báyìí wọ́n ti ń gba ilẹ̀ Ìgbò lọ lẹ́nugun wọ́n ti ń pa wọ́n àwọn olùdó wọn ṣe ń la fún tí wọn ò bà tẹ́lẹ̀ wọ́n ti ń gbà báyìí tó Fúlàní ti wà lórí ilẹ̀ wọn wọ́n ti ń pa wọ́n nílẹ̀ Ìgbò náà wọ́n pa obìnrin wọn pa wọ́n bí obìnrin yẹn wọ́n pa àsìkò lójú ọkọ ẹ̀ wọ́n pa ọkọ ẹ̀ nílẹ̀ Ìgbò lọ́wọ́lọ́wọ́ Fúlàní ti bí ọmọ sílẹ̀ Ìgbò tó ti gbọ́ èdè Ìgbò wọ́n tún wá ṣe fídíò wọn láì pé àwọn Ìgbò kan ti ń gba Islam báyìí tó pé wọ́n sọ Ìgbò lẹ́nu Fúlàní dẹ̀ ló bímọ síbẹ̀ wọ́n ti ṣe kẹ́yẹ́ fún wá 20-30 years láti bí àwọn ọmọ yẹn wọ́n take time kálí ìdàgbà káṣọ oríṣiríṣi ète tí wọ́n lò nìyẹn wọ́n ti lò successfully lórí ilẹ̀ Yorùbá tí wọ́n Yorùbá ẹ̀rọ sọ̀rọ̀ tí mo sọ yìí anyway mo ṣe drop orin tuntun Ọ̀rúnmìlà ó wà lórí all digital platform ẹ lọ kẹ́ lọ subscribe sórí YouTube mi ẹ subscribe sórí Vivo mi ẹ subscribe sórí Tidal Boomplay Apple Music àti Spotify mi ẹ̀yin tẹ́ ẹ lo premium ẹ̀ hàn àwọn family yín ẹ jẹ́ kó máa gbọ́ orin mi lóòrèkóòrè orin tó mọ́gbọ́n dání orin ìtanijí orin tó ń gbé ògo ilẹ̀ Yorùbá ga ni ọ̀kan nínú orin tí mo ṣẹ̀ṣẹ̀ drop Ọ̀rúnmìlà ó wà ní digital platform ẹ̀rọ bá mi gbọ́ kẹ́ ẹ share kẹ́ ẹ post kẹ́ ẹ ṣe ló sáàdì wa lórí TikTok ire ni yóò dé báyìí ẹ ṣe ọmọ yẹn bẹ̀rẹ̀ lórí. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.